gbàgbé ẹbọ ẹ jìnnà sẹ́bọ ẹ kú òbí ẹbọ ọba tó wí bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá tó gbajúmọ̀ jù lónìí òun náà lolúwo ó là wá mùsùlùmí àtẹni tó ti gbà bẹ́ẹ̀ àtẹni tí ò tí ì yé ó lọ bá wa kì í sọ̀ ní kó tó wí. ẹni náà lè gbọ́ owó kọ̀dá Christianity mu kọ̀dá Islam mu táwọn bá rí mùsùlùmí àbí Christian tọ́lá yà sọ gbọ́ owó ẹ̀sìn yín lọ́yà sí ẹ̀yin náà lè gbọ́ owó ẹ̀yin ẹ̀ máa ń lo orí èèyàn ẹ̀yin ẹ̀ máa ń lo apá èèyàn ẹ̀sìn yín ní ẹ̀sìn yín lọ́wà. wọ́n lè mú ọgbọ́n sọ pé egbò ìbú kan kọ́ wọ́n máa fàdá halẹ̀ kọ́ máa dáwọ́ pé ooru èyí kò lè kọ̀ntínú láìláì ayà sí ìlú. ṣé a lọ sí Ifẹ̀ a lọ sọ fún ọ̀nà pé ọgbọ́dọ̀ jáde ọgbọ́dọ̀ jẹ́ ọ̀nà ọgbọ́dọ̀ sẹ́gbọ́ àwọn sọ níbi tá a wà pé àwọn ọ̀gbà wọn ní ọba àwa ọba àwọn ẹgbẹ́ rẹ tẹ́jọ́ ń ṣe ẹbọ ni mùsùlùmí làwa ẹ̀sìn wá kàkẹ́bọ̀ wọ́n ẹ̀kọ́ wọn ní àwọn ẹ̀fì ìyàwó bọ́ òòṣà ayé ẹ̀sìn àwọn ẹ̀fì ìyàwó bọ́ bẹ́ẹ̀ ní ẹ̀sìn ìjọba òsì gbọdọ̀ mú yín tọ́ bá mú yín ẹ̀ẹ́kù ni tẹ́ bá tẹ́ pa ẹ̀ẹ́kù lọ́wọ́ ìjọba ẹni ọ̀dá àwọn ìmọ̀ọ̀mù wa tẹ́ ẹ̀bà yóò dá tó náà rárá yóò dá rẹ̀ nípa ayé ìmọ̀ọ̀mù yìí ìmọ̀ọ̀mù tó bá fẹ́ bọ́ ọ̀bẹ ẹlẹ́gbẹ̀ẹ́ lọ́kọ́ wọn bá lọ. mo wá sọ yín pé ọba tó bá jẹ́ ẹlẹ́bọ̀ àbọ̀jẹ́lẹ́sẹ̀ mi kì í sọba mùsùlùmí sí mùsùlùmí kí ló dé tí ọpọlọ rẹ ti yòrò tó o fi á sọ pé mo sàrífín mo ṣe owó ọ̀sàrífín kìí sọba ẹni muslim tó bá gba ọbẹ̀ ẹlẹ́bọ nínú kí n tọ́lá yọ wà tọ́lá gbà sọba àwọn ẹ̀jọ̀ owó ẹlẹ́pọ̀ ni ṣùgbọ́n ẹbí sáàyè wọ́n ní bẹ́ẹ̀ ní géèzẹ̀ ẹ má bàa ṣòṣò ìlú àfihàn rẹ̀ kó dàgbà bá kọ́ ọ̀rẹ́ mọ́dà àfihàn àyàfi kí kankan bá rẹ̀ important tó ẹ pé sùtá ni tá a bá dé ààfin kò sì lè sọ wádìí lẹ́bọ̀ kò lè fọ́ ọ̀ṣunwáṣẹ́ ìtẹ́tọ́lọ́wọ̀ ọ̀fẹ́ tó bá jẹ́ mọ́n kàbáyà fún kàfẹ́ sàtúnṣe kan tẹ́lẹ̀ ọ̀pọ̀lọ̀ mọ́dà sí ìṣọ́rọ̀ ẹ̀sìn ẹ̀bọ́n nísìn ọ̀rọ̀ àǹfààní àwọn èèyàn ẹnu ìlú dáyà ṣùgbọ́n pé kìí sọba rẹ̀ ọba nínú Islam ọgbọ́dọ̀ jẹ́ tọ́gbà pé la ilaha illallah Muhammadu Rasulullah ọgbọ́dọ̀ sẹ́gbọ́n láyéláyé ọba ìtumọ̀ rẹ̀ ọ̀gá tó ní ọtọ́rìtì lọ́wọ́ rẹ̀ ìmáàmù olórí fún ìwòrí oye àáfàá ọ̀gá wa níbi àgbọ̀yé ẹ̀sìn ni amọ́ba olórí ọtọ́rìtì ọwọ́ àníjọba ẹlẹ́ jẹ́ gómìnà ó lè jẹ́ pírẹsidẹ́ntì ó lè tọ́ba ní ọjọ́ ṣé àṣẹ́sà ń bẹ ní ọwọ́ rẹ̀ ọwọ́ amẹ́kàkó Islam tí ọ̀fẹ́ rí ẹ̀gbọ́n rárá nílẹ̀ tàṣẹ ẹlẹ́bọ̀ ọwọ́ amẹ́kàkó òkú tí ó ń dà ọ̀rọ̀ ní ọdún kéré sí wa ọba tó parí ọgbọ́n kò sì ti ń jẹbọ tó jí àkọ́kọ́ tí Islam fẹ́ yẹjú ọbẹ̀ yẹjú ẹ̀ pé ẹ gbàgbé ẹbọ ẹ jìnnà sẹ́bọ ẹ kú òbí ẹbọ ọba tó wí bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá tó gbajúmọ̀ jù lónìí òun náà lolúwo ó là wá mùsùlùmí àtẹni tó ti gbà bẹ́ẹ̀ àtẹni tí ò tí ì yé ó lọ bá wa kì í sọ̀ ní kó tó wí. ọlọ́mọ tradition kò lè kó orí ayé àti àpàbà tradition bẹ́ẹ̀ gbà ní pé àwọn ọba ẹni wọ́n ti tradition mọ̀ kọ́ máa dì mọ́ òun àtàwọn tó máa jọ gbàgbọ́ ní tradition ẹ̀kọ́ jọba sí kiri ká máa ṣe tí àwọn ọmọ ọba lórí àwa ẹni ọ̀gá àwọn ìmọ̀ọ̀mù wa tẹ́ ẹ̀gbà yóò ń da tó náà rà á yóò da rẹ̀ nípa ayé ìmọ̀ọ̀mù rí ìmọ̀ọ̀mù tó bá fẹ́ bọ́ ọbẹ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ lọ́kọ́ wọn bá lọ Nàìjíríà fún olùkọ́ ṣe wípé àwọn ọmọ ìjọba Bọ́lá Ahmed Tinubu àti ìjọba Adeleke tí ó ṣòṣà Christian mẹ́lì kọmọ ṣòṣà Tinubu ọ̀gbà yí ṣòṣà ọwá tí kó owó tó Olúwa àti mufti ó sì ń tara rẹ̀ dé gómìnà tó bá lórí gbogbo wa ni wọ́n àwọn gẹ́ẹ̀sì àwọn àti ìjọba wọn ọ́tàkù ẹ̀bọ̀ orí tọ́rọ ẹ̀kọ́ wọn ní àwọn ẹ̀fì ìyàn rúgbọ òsà ayé ẹ̀sìn àwọn ẹ̀fì ìyàn rúgbọ bẹ́ẹ̀ ẹ̀sìn ìjọba òsì gbọdọ̀ mú yí tọ́bá mú yí ẹ̀ẹ́kù ní ẹbá tẹ́ pa ẹ̀ẹ́kù lọ́wọ́ ìjọba wa bí ó ṣe rí kọ̀mọ́ tí ń dúró
làkún nínú kú wà níyàdí ìjọba wa Nàìjíríà ó ló wá gbọ́mọ̀ sí ti ẹ̀mí tradition yìí gan tó jẹ́ tradition Yorùbá àwọn fàyè gba tradition Yorùbá ìjọba tó tẹ́lẹ̀ sí wọn àti tradition wà rè àtẹ̀sìn ẹ̀ẹ́dẹ́ fún ọ̀sìn ẹ̀lú lẹ́gbẹ̀gbẹ̀ ní ọgbùn tó ọjà àwọn òkú ni ló fi wá ń dẹ òfin sí mi òun dẹ ọkọ̀lẹ́tì pẹ̀pẹ́ àjọṣe ni àjọ mímí oníkíjọba kó dìde ìjọba wà àjọ òde tó òdì wọ́n gbọ̀ ní tiẹ̀ ìjọba ní ọgbà ìgbó sí kí ni ó sì ti ẹ̀mẹ̀ tọ́tọ̀ ni ẹ̀yin náà ríra ayé fílì tẹ́ẹ̀fẹ́ máa pẹ́ ayé lọ́gbàdì àdórí mo sọ fún yín pé mùsùlùmí lọ́sùn nílẹ̀ Yorùbá ní gbogbo Nàìjíríà jẹ́rẹ́ àwọn ọmọ majority lẹ́yìn wa ni Christian àmẹ́yìn minority ni ọba tó bá sọ pé ẹgbẹ́ ń bẹ mo ní bọ́ọ̀lù ọba bá ẹgbẹ́ rẹ̀ ayà sí ìlú ṣe a lọ sí Ifẹ̀ a lọ sọ fún ọ̀nà pé ọgbọ́dọ̀ jáde ọgbọ́dọ̀ jẹ́ ọ̀nà ọgbọ́dọ̀ sẹ́gbọ́ àwọn sọ níbi táwọn pé àwọn ọgbọ̀n ní ọba àtàwà ọba àwọn ẹgbẹ́ rẹ̀ tẹ́ẹ̀jọ́ ṣe ẹbọ ni mùsùlùmí láwa ẹ̀sìn wákàkẹ́bọ Nàìjíríà ó sì gbogbo àwọn gbogbo sáàyè tó máa ṣe ti ẹ̀lú tọ́tọ̀ ọwọ́ alẹ́ mú ọgbọ́gbọ́ sọ pé egbò ìbú kan kọ́ wọ́n máa fàdá hálẹ̀ kọ́ máa dájú pé orú èyí kò lè kọ̀ntínú láìláì níjọba ọ̀bà tí ìṣe lápẹ̀fẹ̀ ìjọba ìgbàgbà ni ó lè náà fi amúnésàn kọ́ máa fi dẹ́rù àwọn èèyàn nínú kọ́ wọ́n alẹ́ sìn lò sí ẹ̀sìn nù ẹ̀yin lẹ́nu ẹ̀kú owó kọ̀tà Christianity mú kọ̀tà Islam mú táwọn bá rí mùsùlùmí àti Christian kọ̀tà yà sọ́gbọ̀ owó ẹ̀sìn yín lọ́yà sí ẹ̀yin lẹ́nu ẹ̀kú owó ẹ̀yin ẹ̀ máa ń lo orí èèyàn ẹ̀yin ẹ̀ máa ń lo apá èèyàn ẹ̀sìn yín mú ẹ̀sìn yín lọ́wà. ìkéde wọ́n ti èrò sọ fáwà pé ẹ̀rí yóò bá àbá gbé Kùránì kalẹ̀ àgbàdì ṣìkàlẹ̀ ó ti lé ní 1400 years tó ti kọ́ Kùránì ó ti nílé 1400 years tẹ́lẹ̀ kọ Kùránì wọ́n ti kọ Bíbélì kan tó kọ Kùránì ẹ̀yẹ fún wa ní ìwé ti yí tí ó kọ́ jọ níṣẹ́jú àwọn ọ̀gá ayé tó mú wá tí wọ́n kọ́ ọ́lẹ̀ pẹ̀lẹ́dẹ̀ èyí tó ti lọ ọgọ́rùn mẹ́ta ọdún péré ẹ̀ṣọ́ ìbáwọn tó ṣẹ̀ṣẹ̀ kéèkó tẹ́lẹ̀ mú ẹbí sílé ìbáwọn bàbá yẹ pọ̀pọ̀ púpọ̀ ọlẹ̀ ẹ̀yẹ́ lẹ́ wú ìkú ìfún à òkú olókan wá ní ọdápù ìsàmọ́lá tí ó sì ń pè láyé táà máa ń gbàgbé láyé ó ní náà ní òsàáyò oní owó òsàwó oní ẹ̀fí tẹ ilẹ̀ ìrùdó ó lè láyé àkàtọ́ mọ́ òsàwó ó lè lójúbọ̀ rẹ̀ ìwọ tradition wa Islam Yorùbá ti wá so wọ́n lọ́wọ́ Yorùbá lẹ̀ Yorùbá àwọn ọlọ́mọ ọkọ̀ lónìí ẹ̀yìn ti yí minority ní ìgbẹ̀lá lọ́wọ́ ọkọ̀ ọmọkọ̀lá rẹ̀ minority àwọn ni ọmọ majority àwọn aláìlẹ̀ Yorùbá ẹjọ́ akẹ́kọ̀ọ́ rẹ̀ sọ ìfẹ̀ ló ṣe orí wọn ìfẹ̀ kò ṣe orí wọn ayọ́ ọ̀fẹ́ ni bàbá wa Oòduà ọ̀lọ́ ìfẹ̀ ni ẹ̀gbọ́n mi bàbá wa Oòduà ọ̀lọ́ sí ìfẹ̀ ni ó sì jọba ń bẹ̀ ẹ̀yìn tẹ́ ìjọba lọ́wọ́ nífẹ̀ ẹ̀kí sọ lórí Yorùbá àwọn bí Ọ̀rànmíyà ọba Ọ̀yọ́ nínú Ọ̀yọ́ mẹ́rin Olúwo Ìlá Ọ̀rànmíyà àwọn òrìjínà ọmọ Oòduà àwọn lọ́gbà Yorùbá ẹ̀ẹ́sì àwọn ọmọ tí ìsọmọ Yorùbá tí kà ń délé tí ń délé Oòduà ẹwà ní òun lọ̀gá ajá àwọn àgbà fún níbi tó wà ibi tó bàbá wa lọ ọbẹ̀ náà ni ọmọ ìjọba ń bẹ̀ ní tí bàbá wa bá ń bẹ ń bẹ̀ àbọ́kọ̀ náà ọmọ bàbá wa bá ń bẹ ní Ifẹ̀ tí ń jọba alẹ́pẹ̀ lórí wa nítorí pé ọba wa bàbá wa ń bẹ ń bẹ̀ adẹ́pẹ̀ bẹ̀rẹ̀ sí bàbá wa ń bẹ̀ àbàbà wa fẹ́ fún bẹ̀ adẹ́tìlọ Ọ̀yọ́ adẹ́tìlọ Ọ̀dáhùn adẹ́tìlọ Ìwòyí ajẹ́pẹ̀ olúrun wa ìgbé pẹ̀lú ọgbà ara wa ní tó wà rẹ̀ máa lè orúrù kẹta
ìfèé sórí ìrùn wa torí pé bá bá lẹ́sẹ̀rù ìfẹ́ ẹ̀dẹ̀ẹ̀mọ̀ kílẹ̀mù bẹ́ẹ̀ ní ẹbọ ìfẹ́fẹ́ sọ tẹ́ ìfẹ́ bórí ìwọ̀n náà pé ká lè pa àmọ́ ọmọ ṣẹbọ àdẹ́ẹ̀kọ́ ara wọn orí ìrùn wọn ni tó kẹ́lẹ̀ wá bá bára wa ó bá kúrò sí lẹ́sìn tí ẹ̀ ó bá kúrò sẹ̀sẹ̀ ẹ̀rọ tọ́ọ̀tọ̀ ọba táwà gbà fún àlébà fún ọ̀lẹ́ àwọn ìpínlẹ̀ àwọn ti tọrọ ní ẹ̀ẹ́dẹ̀ tó wọ́n náà jáde náà ní kọ́lọ́ máa fi nínú ọba táwà gbà tiẹ̀ nílẹ̀ Yorùbá yìí àwọn ọmọ Oòduà náà ní òjìnà rẹ̀ ọmọ ọmọ ní ewu dàgbà a sì ní kèésẹ̀gbẹ́ ọ̀nìkẹ́ tuntun gbọ́ because Ọọ̀ni is a leader for minority ẹlẹ́bọ Olúwo is a leader for majority gíní Muslims ó tó wá jẹ́ ọba ẹ̀sìn ṣe ibi náà ọba pẹ̀lú ayé ní igbákejì òrìṣà àti ẹ̀pẹ̀lẹ̀ ní àròlé Oòduà àmọ́ Olúwo àtàwọn ọba àgbàríkà tí wọ́n pọ̀ lọ́wọ́ wọ́n sì pọ̀ wọ́n jáde sí dẹ́gbẹ̀ àwọn pẹ̀lú àròlé Elédùmarè zílù lọ́ọ̀hìn alàlárù àwọn àlífọ́ ọlọ́run orí ayé àwọn náà lápẹ̀lẹ̀ ẹnìkan ń jẹ àròlé ọlọ́run ẹnìkan ń jẹ àròlé ọ̀sà àbí àròlé Oòduà èèyàn bọ́ ọjọ́ àròlé Oòduà àròlé ọlọ́run gbọ́dọ̀ ṣe sàwọn ọba ní lóòtọ́ àtàwọn aṣíwájú àti ọ̀tọ́ tí máa ń bẹ̀rẹ̀ wọn àròlé ọlọ́run lórí ayé ni wọn àmọ́ ẹ̀sìn jagajaga rákùràkútà ìgbé káàkiri ó lọ sọ àwọn ọba di àròlé ọ̀sà ẹ̀dá lásán bí àròlé Ṣàngó tó pokùnso àròlé àwọn tó pokùnso àwọn orí àwọn tó pé gbogbo kan jagajaga ní ẹ̀kọ́jọ́ sọ wọ́n ní olójúbá fún ọ̀rọ̀ mílà nígbà tí ó tó di ọ̀rọ̀ pọ̀ òdí ọ̀rọ̀ ogun pléèdì ọ̀gbọ́n ní àjò rọ́kẹ́tì gbogbo dáadáa òṣèré àrẹ́tẹ́ ẹgbẹ́ káàkiri ẹ ìwádìí àwọn sọ́dọ̀ àwọn akẹ́kọ̀ọ́ wa ọwọ́ ń dùn ọwọ́ lọ fẹ́ jọ́ sùn ìjọba dáadọ́ adẹ́sẹ̀ náà ní ìjọba ọ̀rẹ́ kọ́mínàsì ìjọba náà òye ìmọ̀ náà pẹ̀lú ìjọba olè wẹ́kọ̀ ní lọ́wọ́ tó ìjọba wà sọ pé ká máa lọ bá wọn ìdókòkùnso àbí ètò ó fẹ́ jẹ̀wẹ̀ tíjọba bá wá tó bùkátà yìí bá wá ní ìsìnkú wà sọ pé òun ní afẹ́jẹ̀wẹ̀ ìjọba bá gbé wọ́n máa tì máa lé ìjọba ìbẹ̀rẹ̀ èṣù kọ̀bẹ̀rẹ̀ èṣù lọ́pọ̀ sí protest tẹ́fúnni wọ́n protest ọ̀dà wọ́n máa ń ṣe protest lọ́wọ́ tó sùn dá sí ọ̀dẹ̀ ni wọ́n máa jó gbogbo dúkìá ní èṣù yẹn tí ìjọba bá ráyè sùn wọ́n máa tì máa lé inú tó pọ̀kùnso bẹ ọ̀sẹ̀ ìjọba torí ìjọba ẹ̀ fara mọ́tẹ̀ wọn pọ̀kùnso àbẹ́ẹ̀kọ́ ni tó bá ní àwọn ní ìjọ apọ̀kùnso wọn gbogbo ẹgbẹ́ tí ìwọ̀n kó tọ́jú náà ló máa pọ̀kùnso rí ìsìn ó lè sí ní ẹ̀ pọ̀kùnso ọ̀nà ayé pọ̀kùnso ẹ̀fẹ́ náà máa pọ̀kùnso káàlù ọ̀rọ̀ pé nǹkan bẹ fún ìjọba àrẹ̀lẹ́sọ lọ́sẹ̀ fún tẹ́sọ pé Ọ̀ṣun Òṣogbo ní fún ẹ̀ lọ́mọ ìjọba òde àgbì tó bí ìjọba lọ sáyẹ́nsì máa lead ìjọba àdójọ ọ̀rẹ́ rẹ̀ àwọn ọkọ̀ sáyẹ́nsì sáyẹ́nsì náà wọ́n fi fọ́ gbogbo nọ́lẹ̀jì náà fi fọ́ọ̀mù ìjọba ọkàn sẹ́nu wátawàtà ibi ni wọ́n sọ̀rọ̀ tọ́pọ̀ rẹ̀ tì èmi ní ilé àtàwọn ìjọba ní ọ̀rẹ́ ìwọ stranger ní ọ́ believe to strange lẹ́gbẹ́ káàkiri tí ò lè work níwò lágbègbè níwò yìí wọ́n àbí ẹ̀rù kẹta àwọn tó ta ayé wọ́n àbí yàrá yàrá rẹ̀ tọ́ba bẹ́ẹ̀ ṣàyẹ̀wò gbóòrò yàrá rẹ̀ kọ́ bá ẹ̀wò òṣèjọ́ wọ yàrá rẹ̀ tàbí kọ́ lọ́nú gbóòrò tó ti ní rí ẹ̀ náà ní tí fúlàní bá wà bẹ́ẹ̀ kọ́ ṣàyẹ̀wò tó gbogbo jàdàjàdà ẹ̀ kò sí ní ẹ̀sìn wa tí ò sì lè fọ́ọ̀sì wa tó ká máa ṣe ó sì lè bẹ ìjọba sí a pé kọ́ sọ pé ká gbàgbọ́ àbìdí tó sọ pé ọba tí ọba ti lè máa ìṣẹ̀ṣeré kí ọba yẹn káwọn gómìnà Ọ̀yọ́ gómìnà kan lẹ́yìn fún ọkọ̀ yọ tí gómìnà bá ti pẹ́ ìṣẹ̀ṣeré kan yọ gómìnà bẹ̀rẹ̀ gómìnà ọmọ rẹ̀ ní ìrẹsì ayọ̀ òṣè ẹ̀yẹlẹ́ kìíṣẹ́ aṣọ òkú ọ̀nìkan tèyí ṣe fà lóòfin bẹ̀ ìrún mọ̀lẹ̀ kẹta kọ́ fún ọ̀rẹ́ síbẹ̀ tí ìjọba bá rẹ̀ yọ ọ̀rẹ́ ìrún mọ̀lẹ̀ òye sọ́ọ̀pẹ̀ ìfọ́ rẹ̀ ọ̀rẹ́ ìjọba lọ́wọ́ sọ pé bàbá ọ̀rẹ́ ẹ̀jẹ̀ àyẹ̀mọ́lẹ́lá lé ọtí ń bí tẹ́ ń wá tó fẹ́ jọ̀ ní wọ́n fẹ́ jọ̀ ní òṣèlú ọba ìfọ́ ọlọ́bọ́ nílẹ̀ àtàmọ̀ ìlẹ̀ ọba ìjọba ẹni ọdún ọdún ìjọba ní ìjọba ti jẹ ọ̀rẹ́ yẹ ẹ̀yìn olóòrùn oṣù bá kẹta mọ́ bí bá dá ọjọ́ tó ní ṣùgbọ́n ìwò fi jọba tí kẹ́lẹ́ sọ pé Kàsálí ní tíjọba ẹgbẹ́ Kàsálí ní Kàsálí ní ọjọba ìjọba respect bá
òsì tọ́kọ̀ọ́kọ́ ọ̀dà ṣẹ́bá wọ́n mú Tinubu ṣẹ́bá lógún Tinubu Adélékè ṣẹ́bá lógún àwọn alábùkọ́ wà àdìbò fún ẹ wọ́n tó sọ gbọ́dọ̀ bẹ́ wọ́n ní àìsí ìṣẹ̀sí àti àìrúbọ̀ lọ́jọ́ kí Nàìjíríà máa gbà ó yẹ ti gbúgbú lọ́wọ́ ìbẹ́jọ́ ọ̀dà fún wa lọ́rùn ẹ̀yẹ́mọ̀ bá bá ti yìí ó mọ̀jẹ̀ ọ̀dà fẹ́ yìí ṣé ìfẹ́ ayé ní ìṣẹ̀ṣọ́ dá mákẹ́ẹ̀tì lẹ̀ ìfẹ́ ayé ọ̀dà mákẹ́ẹ̀tì lẹ̀ fáwọn àwọn ará gààrí 1-2 àwọn ará ní 500 ìfẹ́ tí ó sì rí ọ̀nà kò sí ìkàkà tí wà lè ṣe ní gbogbo tí bẹ́ẹ̀ àwọn ará ṣe ra wa àwọn ìlànà máa tó ra wa ṣe kódà tó ṣe Tinubu ló kó bá wa àwọn ẹjọ́ kó bá wa tó wọ́n ara pẹ́ ẹlùpọ̀ náà ní wọ́n gbé ẹ̀bọ̀ ẹ̀bọ̀ owó lẹ́gbẹ̀ẹ́ tó lè rántí ṣe Nàìjíríà alẹ́bẹ̀ wọn fẹ́ gbé àwọn abákan àwọn ọ̀dọ́ ara ní wọ́n pẹ̀lú kúlẹ̀ tí a ṣe lọ àtọ́dé ara ti ní bàbọ́wọ́ fá ara ti ní fánàrù gbogbo wọn lọ́wọ́ ti yẹ̀yẹ̀ lágbàrún ọmọ ẹ̀wọ̀ ilẹ̀ ti pọ́n bẹ́ẹ̀ bá ti jìtẹ̀ sí ẹ̀rọ ẹjẹ́ sọ wọ́n wọ́n omi lù lójú wọ́n wọ́n lù lójú ọ̀dà ẹjẹ́ wọ́n jù ní odò má jù ní odò lẹ́sẹ̀ ẹ̀ lájú ayé ti kọjá pé ìfà kan ọ̀rùn mílà kan wọ́n ká gbogbo sáyé rẹ̀ kọ́ máa tú rẹ̀ jẹ wọ́n pè é ìtújẹ kẹta tó bì àwọn ọmọ íńtánẹ́ẹ̀tì lọ́wọ́ ní ní àwọn ọmọ kíní íńtánẹ́ẹ̀tì àwọn ọmọ wọlé àti àwọn Indomie kì í sọ